nínú àwọn àdúrà tá a máa fi ń gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run nínú àwẹ̀ gbìyànjú kó ṣe àdúrà yìí kódà bó jẹ́ ẹ̀kan nínú àwẹ̀ yìí ló lè rí ṣe ó ti tó ẹ̀kan ti tó wá gbé gbogbo nǹkan tó bá fẹ́ wá sọ lé lórí bí sinillahi ta'ala gbogbo nǹkan ló lè fi yanjú òun wówó ni òun wọ́mọ ni òun wá pò ni òun wá físà òun wá pàmì gbogbo nǹkan ẹ̀mí gúngún àlàáfíà ló lè fàdúrà yìí yanjú gbìyànjú kó ṣe lẹ́ẹ̀kan káwẹ̀ tó tán àwẹ̀ náà ti ń lọ báyìí kí ló fẹ́ ṣe pé àwọn àáfàá tó bá mọ̀ tó bá dẹ̀ mọ̀ ó lè ṣe fúnra ẹ̀ bẹ́ẹ̀ tó bá mọ̀ nǹkan tí mo fẹ́ sọ pé àwọn àáfàá tó mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ wọn wá jókòó wá bẹ̀ lọ́n wá dàníyàn wọ́n á bá ẹ ṣe la ilaha illallah la ilaha illallah tó fẹ́ bá ẹ ṣe yìí kò ló ń kà bílá adat ni kò ló ń kà oye tó bá ti lè ṣe ní la ilaha illallah òdì kí wọ́n bá ẹ ṣe tó bá ṣe la ilaha illallah yẹn tán wọ́n á bá ẹ ṣe súrátù yàásín méje wọ́n bá ṣe súrátù lì wákíà ìsáwákà méje wọ́n bá ṣe súrátù lì múlík méje ó ti gẹ́tì ẹ̀ la ilaha illallah bìlá hádádì kó pọ̀ kó má ló ń kà súrátù yàsín méje súrátù lì wákíà méje súrátù lì múlíkù méje tó bá ti ṣe bẹ́ẹ̀ tó ń parí ẹ̀ tán wàá tún dà níyàn nǹkan tó bá fẹ́ tó bá wù ẹ́ ò lè pa nǹkan tó bá dẹ̀ rí nǹkan pa kó àwọn èèyàn lẹ́nu jọ kódà irú ọjọ́ náà jẹ́ kí wọ́n bírèkì lọ́dọ̀ ẹ̀ káwọn èèyàn ṣínú lọ́dọ̀ ẹ̀ kó fáwọn èèyàn ní nǹkan kí wọ́n jẹun bágbára ẹ̀ bá ṣe mọ́ tọ́lọ́run ò ní wá lára àmọ́ make sure pé o ṣe pẹ̀lú sàárà fi àdúrà yìí ránṣẹ́ má jẹ́ kó lọ láì má ṣe nínú àwẹ̀ yìí gbìyànjú ẹ̀ wò kọ̀ǹfàmù ní tí ò rújú walillahi al-asma'ul husna ọlọ́ọ̀lẹ́mi ni mo ní gbogbo orúkọ tó dáa fàdí uhu bíà ẹ fi pè mí wa munazzilu minal qur'ani ma huwa shifa'u àwọn aláṣọ al-Qur'ani kalẹ̀ kó máa jẹ́ wòsàn kó máa jẹ́ ìkẹ́ ó ti yé al-Qur'ani àti orúkọ ọlọ́run tó ju gbogbo orúkọ lọ ismul jalala la ilaha illallah ló fẹ́ ṣe yìí táwọn àgbàlagbà dẹ̀ ń ṣe tí wọ́n ń ba bẹ́ẹ̀ làwọn fi ní ká sáré sọ fún ẹ̀yin olólùfẹ́ wa fi ṣíà ẹ̀ kó fi ránṣẹ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tẹ́ fi Hajj àti Umurah tẹ́ fi ń ṣe sàárà ẹgbẹgbà Global Dahiratu Dhikrlahi small but mighty ẹ WhatsApp wa lórí +27612956389 lórí èyíkéyìí nínú àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni àbí à ń jẹun lójú oorun àbáyé ń dàyàn láàmú àbí nǹkankan ẹ WhatsApp Global Dahiratu Dhikrlahi health and spiritual department ẹ dẹ̀ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì àwọn product wa caterpillar ní fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run transformer ní fún láti yanjú fibroid èké nínú fibroid àti blockage tube àti human 2.2 woman booster rí fún memory booster brain gbogbo nǹkan wa ló dẹ̀ wà halal ẹ máa rí halal gbogbo nǹkan ló halal ẹ WhatsApp ló +27612956389 transformer ń bẹ ọ́ lè wá ń bẹ ẹ contact.